Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ kọkàndínlógún oṣù kẹta ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ìkéde ìlú ò fararọ ní ìpínlẹ̀ Rivers. Èyí làwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ìgbésẹ̀ ààrẹ Tinubu. Ẹgbẹ́ àwọn agbẹjọ́rò Nigerian Bar Association NBA ní bí wọ́n ṣe ní kí Fubara lọ rọ́pò nílé kò bá òfin mu, bẹ́ẹ̀ ni ó léwu fún ìṣèjọba àwarawa orílẹ̀-èdè yìí. Ìgbésẹ̀ ààrẹ kò bá òfin mu, ó ṣeé ṣe kó ṣínà fún wàhálà. Bákan náà ló tún jẹ́ ìdúkokò mọ́ni fún agbègbè Niger Delta. Ẹgbẹ́ òṣèlú PDP ló sọ bẹ́ẹ̀. Àtíkù ní ìtìjú ńlá ló jẹ́ pẹ̀lú ìgbésẹ̀ tí ààrẹ gbé. Ó ní ṣèbí ààrẹ ti kọ́kọ́ kọ̀ láti dá sí ọ̀rọ̀ ọ̀hún nítorí ìwà àìbìkítà rẹ̀. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní ààrẹ ti bun ilé ìgbìmọ̀ aṣòfin gbọ́ kó tó gbé ìgbésẹ̀ náà. Pẹ̀lú bí nǹkan ò ṣe fararọ tó, ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ṣì ń ṣiṣẹ́ lọ nípa fífi àbádòfin àtúnṣe owó orí ṣọwọ́ fún àgbéyẹ̀wò ní ìgbà kẹta. Àjọ tó ń mójútó àtúnṣe iná ọba lórílẹ̀-èdè yìí, ìyẹn Transmission Company of Nigeria (TCN), ti ṣàtúnṣe iná ìpínlẹ̀ Èkó pátápátá lẹ́yìn tó bàjẹ́ ní nǹkan bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn. Wike ti gbẹ́sẹ̀ lé ilẹ̀ olú ilé ẹgbẹ́ òṣèlú PDP látàrí pé ó kọ̀ láti san owó tó yẹ lọ́dọọdún tó sì ti jẹ tó 20 ọdún báyìí. Ẹgbẹ́ òṣèlú PDP ti sọ kò bákùngbé ọ̀rọ̀ sí jàǹdọ̀ látàrí bó ṣe finú ẹgbẹ́ náà sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní aṣojú APC ló jẹ́. Ìròyìn eré ìdárayá. Osimhen ló ń lékè tábìlì nínú àwọn agbábọ́ọ̀lù tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool àti Chelsea fẹ́ gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.